tí wọ́n ní wọ́n wọ ojúlé sójúlé wọ́n wọ ọtí náà ń dáwó yaya wọ́n dé Ìbẹ̀jú wọ́n wọ one place to another amọ̀ra wa o kọ́ má kógun wọ ìlú Ìbẹ̀jú Lẹ́kì o kọ́ má gbógun wọ ìlú Ìbẹ̀jú Lẹ́kì o ọlọ́pàá ò ní dá sí o ọlọ́pàá dá wa mọ́ o amọ̀ra wa o ọlọ́pàá ò ní dá sí o kí wọ́n má dá divide and rule sílẹ̀ wọ́n ti ń kó irú pọ̀ mọ́ ṣàpà wọ́n ti lọ kó àwọn ọmọ ẹgbẹ́ tí ò yẹ kí wọ́n kó wá tí wọ́n kó wọn tí wọ́n ní ìlú Ẹkùn irọ́ ni wọ́n ń pa o wọ́n mọ tí wọ́n ń ṣe o a ò ní fẹ́ kí ẹ̀jẹ̀ ta sílẹ̀ ní ìlú Ìbẹ̀jú Lẹ́kì wọ́n mọ tó ń ṣe o kí wọ́n máa ní àwọn OPC ní àwọn OPC ní OPC kan o òun ni a ṣe tètè jáde tàbí tètè sọ fún yín sà ẹ̀yin ẹ káàárọ̀ ẹ káalẹ́ ẹ káàsán ní gbogbo ibikíbi tí ẹ bá ti wo fídíò yìí gbogbo ọmọ Yorùbá lápapọ̀ àti gbogbo ọmọ Ìbẹ̀jú Lẹ́kì lápapọ̀ mo fẹ́ darí fídíò yìí sí mo kí bàbá wa ìyẹn Oníbẹ̀jú mo kí wọn kábíyèsí o kí adé pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ kí ẹṣin okoko jẹ kó pẹ́ kí abẹ́rẹ́ kí ìrùkẹ̀rẹ̀ kó di abẹ́rẹ́ ẹ pẹ́ fún wa ẹ̀ ní rí dàrú mo kí gbogbo àwọn lọ́balọ́ba ní ìlú Ìbẹ̀jú gbogbo ọba kò sọ́ba kankan tó kéré gbogbo ọba pátápátá gbogbo yín náà nàkí ẹ jọ̀ọ́ nítorí tí a bá ń dárúkọ kó máa fa ìkùnsíkùn gbogbo ọba pátápátá torí bí ètò ìyẹn má bínú torí Olódùmarè àforí adé bẹ́yìn ẹ̀yin kábíyèsí ẹ jọ̀ọ́ ojúbà orí adé o ẹ jẹ́ kí bá wá ṣe àròrí adé fín mo wá ṣe ìbà lórí wọn bàbá wa ìyẹn àwọn honourable chairman Ṣẹ̀san Ọlọ́wà Jájà Àkíyísà ẹ̀ní rí dààmú àṣìta àbọ̀ ní báyìí ẹ̀ní ráburú gbogbo ohun tẹ́ fi ojú ọwọ́ ṣe kò ní bàjẹ́ lójú yín ẹ̀ní ráburú àbúrò ní kàn yín o mo kí gbogbo ọmọ Ìbẹ̀jú lápapọ̀ látòrí ọmọdé títí dé àgbàlagbà mo kí àwọn obìnrin Ìbẹ̀jú mo kí àwọn tí wọ́n kọ́ fi ọkọ́ ṣálẹ̀ ní ìlú Ìbẹ̀jú mo ṣe ìbá wọn níbẹ̀ mo kí àwọn ọkùnrin tí wọ́n dúró tí wọ́n jẹ́ kí ìlú Ìbẹ̀jú Lẹ́kì tí wọ́n jẹ́ kó bàjẹ́ mo kí gbogbo yín o ẹ̀ ní rí dààmú ẹ̀yin bàbá wa ìdààmú ò ní kàn yín ẹni tó bá ní kí ìdààmú kàn yín ìdààmú á kàn án a ní kí a wá ṣe mo wá sáré ṣe short video yìí on behalf of OPC ní Ìbẹ̀jú local government ní under our comrade Kazeem Ọláwálé Musiliu aka ejection OPC ti ibà lẹ́gbàá ibà Gani Abiodun Ige Adams the 15th Ààrẹ Ọ̀nà Kakanfò lóògùn ọ̀fẹ́ o yes sir ẹ̀yin kábíyèsí wa ẹ̀yin honourable wa mo kí bàbá wa náà our rep honourable Báyọ̀ Balógun mo kí gbogbo àwọn honourables mo kí gbogbo mi o gbogbo ẹ̀yin àgbààgbà Ìbẹ̀jú tí ẹ jẹ́ kí ìlú Ìbẹ̀jú bàjẹ́ gbogbo yín náà kí ìdààmú ò ní kàn yín ẹ̀ ní rí dààmú ẹ̀ ní rí ń gbé sọ̀hún bí ó ṣe bí ọmọ àwa pè yín ṣàkíyèsí ní sà lórí kí wọ́n má dá divide and rules kí wọ́n má dálẹ̀ ní Ìbẹ̀jú Lẹ́kì àti ń rí wọn ti ń wọlé àdẹ̀wá pè wá náà ní kí a ṣe fídíò yìí kí ó bá délé kó bá dóko wọ́n ń gbé ìlú Ẹkùn tí wọ́n ní wọ́n ń wọ ojúlé sójúlé wọ́n wọ ọtí náà ń dáwó yaya wọ́n dé Ìbẹ̀jú wọ́n wọ one place to another amọ̀ra wa o kọ́ má kógun wọ ìlú Ìbẹ̀jú Lẹ́kì o kọ́ má gbógun wọ ìlú Ìbẹ̀jú Lẹ́kì o ọlọ́pàá ò ní dá sí o ọlọ́pàá dá wa mọ́ o amọ̀ra wa o ọlọ́pàá ò ní dá sí o kí wọ́n má dá divide and rule sílẹ̀ wọ́n ti ń kó irú pọ̀ mọ́ ṣàpà wọ́n ti ń lọ kó àwọn ọmọ ẹgbẹ́ tí ò yẹ kí wọ́n kó wá tí wọ́n kó wọn tí wọ́n ní ìlú Ẹkùn irọ́ ni wọ́n ń pa o wọ́n mọ tí wọ́n ń ṣe o a ò ní fẹ́ kí ẹ̀jẹ̀ ta sílẹ̀ ní ìlú Ìbẹ̀jú Lẹ́kì wọ́n mọ tó ń ṣe o kí wọ́n máa ní àwọn OPC ní àwọn OPC ní OPC kan o òun ni a ṣe tètè jáde tàbí tètè sọ fún yín sà ẹ̀yin màmá wa ẹ̀yin kábíyèsí wa ẹ̀yin bàbá wa nítorí ẹ̀ náà ṣe tètè ń jáde nítorí pé a ti ń rí wọn gbogbo ibi tí wọ́n ń dé OPC ń ṣe OPC lẹ́gbàá ibà Gani Abiodun Ige Adams à ń ṣe oníjàgídíjàgan o ẹ̀yin náà mọ̀ wá ní Ìbẹ̀jú Lẹ́kì o a ò fa wàhálà o but kí wọ́n má gbé divide and rules kí wọ́n má gbé wá á dára wa mọ̀ àwọn ọmọ Ìbẹ̀jú Lẹ́kì wọ́n dára wọn mọ̀ o kí wọ́n má gbé àwọn ọmọ àtọ̀hún rìn wá ọmọ Ìbẹ̀jú Lẹ́kì tó jẹ́ ọmọ Ìbẹ̀jú Lẹ́kì gidi wọ́n ń sọ wọ́n fi àsìkò yìí
bẹ̀ gbogbo ẹ̀yin ọba lọ́ba ẹ̀yin lóyè ẹ̀yin kí ìlú má bàjẹ́ ní ìlú Ìbẹ̀jú Lẹ́kì ìpè kan ti fẹ́ gbé divide and rule wọ́n ti fẹ́ gbé wọ ìlú Ìbẹ̀jú o àmọ́ bí tá à ń tẹ̀ka wá sí o kí wọ́n má gbé wọlé o kí wọ́n má dá wàhálà lẹ́ o ọlọ́pàá ò ní dá sí o a ò fẹ́ wàhálà ní ìlú Ìbẹ̀jú o a ò fẹ́ ìrú ẹkùn o wọn ò gbé ìrú ẹkùn a ò nídìí ìrú ẹkùn o OPC ló wà ní ìlú Ìbẹ̀jú Lẹ́kì led by Ìbàdàn ní Abíọ́dún Ìgádàm wọ́n ti ń káàkiri wọ́n ti ń wọlé o à ń sọ fún wọn o bọ̀ nítorí ẹ̀ náà ṣe pé ẹ̀yin kábíyèsí wa àwọn Yorùbá bọ̀wọ̀ wọ́n ní ṣẹ́rànṣẹ́ràn ọmọ ẹni tó máa ń ṣe fún ẹ̀yin náà láyé ní ká ṣe fún yín ká pè yín à ń pè yín bàbá wa wọ́n dẹ̀ ní kí Olúgòǹbe wọ́n ní kó tó di bákan náà ṣe ń pè yín sà ẹjọ́ mà ẹjọ́ ẹ bá wa kìlọ̀ fún wọn a ò fẹ́ ìrú ẹkùn ìrú èké tàbí ìrú kíní kan a ò fẹ́ ní Ìbẹ̀jú Lẹ́kì we don't want them we don't have the divide and rules a ò fẹ́ eléyìí yàtọ̀ sí kó má sọ di ẹgbẹ́ kan ṣe kíní kan ọlọ́pàá ò ní dá sí o we don't want them so nítorí ẹ̀ náà ṣe pé ẹ̀yin bàbá wa ẹ̀yin all the kábíyèsí gbogbo wọn prince ní Ìbẹ̀jú Lẹ́kì lápapọ̀ òun náà ṣe pè yín ẹjọ́ ẹ̀ ní rí dààmú o ìdààmú ò ní kàn yín o so òun náà náà ṣe wá náà ṣe ń sọ fún wọn pé kí wọ́n má gbé divide and rules wá fún Ìbẹ̀jú àmọ́ bí a ṣe ń coordinate Ìbẹ̀jú bí àwọn ọmọ ìlú ṣe ń coordinate ẹ̀ tí wọ́n ṣe ń ṣe tó dẹ̀ ń dùn tó ń lárinrin ẹjọ́ sà ẹjọ́ mà ẹ̀yin youth abẹ̀yìn ẹ̀yin náà rí ìjà tí ò bá kàn wá a kì í dá sí ìjà tí ò kàn wá kì í dá sí kí wọ́n má gbé divide and rule kí wọ́n má gbé wá a ò fẹ́ ìrú ẹkùn ní Ìbẹ̀jú Lẹ́kì títí tẹ etí ọ̀sà west etí ọ̀sà east a ò fẹ́ òun náà ń sọ especially ní Ìbẹ̀jú Lẹ́kì torí a rí wọn tọ́nà tí ń wọ yàrá sí yàrá tí wọ́n fẹ́ máa kó àwọn ọmọ tí ò yẹ kó máa kó mọ́ra a ò fẹ́ ìtàjẹ̀ sílẹ̀ a ò fẹ́ divide and rules ẹ má kí ìlú Ìbẹ̀jú bàjẹ́ ìlú Ìbẹ̀jú dọ́ gbogbo wa gbogbo ìlọsíwájú Ìbẹ̀jú ó jẹ wá lógún ni o so má bẹ́ẹ̀ á máa rọ̀ wá ẹjọ́ nítorí Ọlọ́run ẹ̀yin tó ní ìlú Ìbẹ̀jú Lẹ́kì gbogbo ẹ̀yin lọ́balọ́ba ẹ̀yin lóyè ẹ má gbà wọ́n láyè o ẹ má jẹ́ kí wọ́n dàrin wa rú o ẹ má jẹ́ kí wọ́n kọ́ má fi divide and rules kí wọ́n kó sí wa láàrin o ọlọ́pàá ò ní dá sí o adára wa mọ́ o kọ́ má wá o wọ́n ti ń kó àwọn tí ò yẹ kán kó wọlé wọ́n mọ̀ o so má bẹ́ẹ̀ á máa rọ̀ wá lẹ́yìn lọ́balọ́ba ẹjọ́ ẹ bá wa ṣiṣẹ́ lé lórí ẹ má gbà wọ́n láàyè o ẹjọ́ o ìlú Ìbẹ̀jú Lẹ́kì ò ní dàrú o kò ní bàjẹ́ o Ìbẹ̀jú Lẹ́kì á máa dùn kò ní kan o lágbára Olódùmarè àṣìdá àbọ̀ ò ní bà wá o àní rí kú ọmọdé o àní rí kú àgbàlagbà o àní rí láburú o ìlú Ìbẹ̀jú máa lọ sókè á máa dùn kò ní kan ni o ẹ ṣé púpọ̀.